tí wọ́n kó wá láti Canada. Ṣé ká sọ̀rọ̀ láptọ́ọ̀pù ni? Ṣé ká sọ̀rọ̀ scholarship ni? Ṣé ká sọ̀rọ̀ àwọn ọkọ̀ tí wọ́n ti gbé fún àwọn is the liberation of àwọn ọmọ Yorùbá nínú tí wọ́n pè ní mental slave. Ká máa bọ̀rìṣà, ká máa wá owó ní ọ̀nà àìtọ́. Wọ́n ń gbìyànjú láti bá àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Ká máa bọ̀rìṣà. Mental slave yìí wọ́n wò yí pé àwọn nǹkan tó ń kó bá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá rí. Ẹgbẹ́ bí wọ́n ṣe ń bu wọn tó bàbá mi ò sì kéde wọn padà lẹ́yìn Ọlọ́run wọ́n sá gba Ọlọ́run sísìn wọn ni. Kábíyèsí Ọlọ́run jẹ́ kábíyèsí pẹ́ Ọlọ́run jẹ́ pẹ́ sà. Láì ní gbà wá lásìkò sà pẹ̀lú ìyọ̀ǹda kábíyèsí bàbá mi Olúwo màá gbé microphone fún bàbá mi Onígbòho Ìgbòho. Wọ́n bá wa ṣe royal ẹ jẹ́ ká sí kábíyèsí. Salatu ala nabiyil karim. Oníwọ̀ fún ìwọ̀ ọba tó gbé yí kalẹ̀ kó wọ́n ti ká padà sí ìwọ̀ tó sí láíláí ẹ̀dá bàbá wa sí amínà. Wọ́n ní láyé ó kẹ́ra mọ́lé májídà àkíwá mú wá ní kárùmátì. Láyé lówùrọ̀ títí lọ́sàn kó dálẹ̀ kó yíwọ́ ṣègbéwù ni. Àbẹ̀lú àmì fún bàbá wa níwò òwúrọ̀ ọ̀sán àtàlẹ́ àdára. Ìgbà mẹ́ta nígbà ẹ̀dá láyé. Ìgbà òwúrọ̀ ọ̀sán pẹ̀lú alẹ́. Ó lè dá lówùrọ̀ títí lọ́sàn kó dálẹ̀ kó yíwọ́ ṣebí wù ní. Àbẹ̀lúwà mi fún Ájíràṣídì òwúrọ̀ ọ̀sán àtàlẹ́ àdára. Ìràwọ̀ kan bá jà lójú sánmà, ìdílé kan l'Olúwa pálẹ̀kùn. Ìràwọ̀ kan bá jà lójú sánmà, àwọn ayé wọn lólógo lókù. Àbẹ̀lúwà mi fún bá ẹni àṣẹ fún ní kó mi. Múláyé má jẹ́ ẹgbógun lọ. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. La hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Ẹ jẹ́ a ṣe kábíyèsí dáadáa. Kábíyèsí o. Ẹ jẹ́ a ṣe kábíyèsí dáadáa. Kábíyèsí o. Bàbá Onígbòho. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Àìkú àìsá àìdíbàjẹ́ ọba tó ń gbénú mọ́lẹ̀. Ẹlẹ́rù ní ológo mẹ́ta lọ́kàn alágbára ọba àwọn ọba tó mú wa fi ọjọ́ sí ọjọ́ òní wípé wọ́n wá sí wo níhìn láti wá kí ènìyàn mi pé wọ́n kú oríire wọ́n wà lórí ìtẹ́ yìí ara ò ní wọ́n ara ò sì ní gbogbo bí tẹ́ bá kọjú sí ayọ̀ iyì ẹ̀yẹ yóò máa já sí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ìgbà náà gbé láyọ̀ láti Ìgbòho láàárọ̀ yìí a sì gúnlẹ̀ síbí láyọ̀ àtàlàáfíà mo fògo fọ́lọ́run. Kété tí mo dé orí ìtẹ́ yìí ní ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 1999 mo dórí ìtẹ́ yìí ọdún yìí ló pé ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years tí mo ti wà lórí ìtẹ́ yìí. Mo wá wòye yí pé mo fẹ́ kí àwọn ọba nílẹ̀ Yorùbá kí wọ́n wá yẹ mi sí níbi ayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo fẹ́ ṣe. Mo wò lọ́kàn mi yí pé ta ni wọ́n kọ lọ sí ààfin ẹ̀. Olúwo ni wọ́n máa kọ́ débẹ̀.
because a ti ń pàdé iṣẹ́ kan kì í ṣe méjì. Àwọn ọ̀ṣẹ́ yín, àwọn ọ̀rọ̀ yín, àwọn ìhùwàsí yín ó bá tèmi mu. Kété tí mo dórí ìtẹ́ yìí, ìtẹ́ tí àwọn tí mo jókòó lé lórí ìlú Ìgbòho, òrìṣà làwọn bàbá mi máa ń bọ̀ níbẹ̀. Òrìṣà 17 ló sì wà níbẹ̀. But ní ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 1999 tí mo gorí ìtẹ́ yìí, mo ti bá Ọlọ́run mi ṣàdéhùn wípé mo ní forí balẹ̀ fóríṣà láyé. Títí dòní mi ò sì ṣe, mi ò sì ní ṣe, nítorí wípé Ọlọ́run tèmi ń sìn yìí, Ọlọ́run alágbára ni, ọba àwọn ọba ni, ọba tí ìfọba jẹ ni, ọba tí yọ ọba lóyè ni. Àtẹ̀kídé. So fún di eléyìí, mo ti ń gbúròó yín fún àwọn akitiyan yín nípa Ọlọ́run Olódùmarè, ọba kan ṣoṣo tó ń bẹ, ọba tó ju gbogbo ọba lọ. So ló mú mi wípé ẹ̀yin ni màá kọ́ wá rí, wípé mo sì fẹ́ rí yín nígbòho ní 30 ọjọ́ oṣù kọkànlá ọdún tá a wà yìí, nígbà tí mo fẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé Ọlọ́run dábírà nígbòho, Ọlọ́run dábírà ní Ọ̀yọ́ state, Ọlọ́run dábírà nílẹ̀ Yorùbá. Tí gbogbo wa náà bá wò ó, tá fi mọ̀ yìí pé Ọlọ́run dábírà, ó ń dábírà, ó ń jẹ́ wa rẹ̀. Ẹ wo àwọn oríṣiríṣi wàhálà tó ń ṣẹlẹ̀, most especially ní ilẹ̀ Ìgbò, ilẹ̀ Haúsá lọ́rùn. Ṣọ́gbọ́n wa ni, tàbí mímọ̀ ṣe wa ni, tàbí agbára wa ni, tí gbogbo orú wàhálà bẹ́ẹ̀ tí ò fi sí ní bíbáyìí. Ọlọ́run ni, kì í ṣagbára anybody. Ọlọ́run náà ló sì yẹ ká máa forí balẹ̀ fún, òun náà ló yẹ ká máa jíyìn fún, òun náà ló sì yẹ ká máa gbéga. Ní gbogbo ìgbà tí mo máa ń gbọ́rọ̀ wọn, inú mi a máa dùn wípé yes, mo sì rí ọba bí ẹlẹgbẹ́ mi tó ń fi ògo fún Ọlọ́run, tó ń gbé orúkọ Ọlọ́run ga, tí kò yẹ̀yí ara rẹ̀ nípa ká máa forí balẹ̀ fún ènìyàn. Gbogbo àwọn òrìṣà tí à ń dárúkọ wọ̀nyí, ènìyàn ni wọ́n, àwọn tí wọ́n ti ṣubú ni. So but tí ìyẹn bá ti á mọ̀ Ọlọ́run, gbogbo ohun tó máa ṣe pátá ni yóò máa ṣe déédéé ni. Very happy to meet you, inú mi dùn púpọ̀, ààbò Ọlọ́run máa dájú lórí yín. Ọlá yìí yóò jù bí àwọn bàbá yìí ṣe gbé kalẹ̀ lọ lásìkò tí yìí. Bó ti wù kẹ́ lọ́lá tó, bó ti wù kẹ́ níyì tó, àwọn ọmọ yóò lọ́lá jù yẹn lọ lágbára Ọlọ́run Olódùmarè. So mo kí wa púpọ̀ fún yí pé this is my first time láti wá sí ààfin yìí. Mo ti wá sílùú yìí o, because wọ́n invite mi sí Bowen University. Actually every year wọ́n máa invite mi síbẹ̀. Mo máa ń wá, but Ọlọ́run kan wá fi sí mi lọ́kàn yìí pé I should see you. So because tàbá wò in the olden days, Oluwo ìṣọ̀ba kékeré, ìlú Ìwó, ìlú àtijọ́ ni. So a sì wá gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ ọ̀sìn, this is 21st century computer age, a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ yí pé Ọlọ́run ni Ọlọ́run, ká má máa mú kàn mọ́kàn, ká fi Ọlọ́run sáyé rẹ̀. So yóò sì máa dábìrà ayọ̀ nínú ayé gbogbo ẹni tí máa ti ṣe bẹ́ẹ̀. Mo kí wa púpọ̀ nígbà tí mo submission mi
mo wá kí ọmọ mi ìmọ̀ bóyá ẹ mọ̀ ó tàbí ẹ mọ̀ the former commissioner Bọ́lá Sàfà ọmọ mi ni ẹ fẹ́ ayé hàn wọ́n ni. kábíyèsí so mo ti ń pè wọ́n mo ń bọ̀ mo gbọ́dọ̀ bá yín láàfin ni so bí mo ṣe fẹ́ kúrò ní àárọ̀ yìí mo ti ń gbéra o àwọn náà làwọn náà ti kúrò ní Ìbàdàn so and I'm very happy bá a ṣe wọ̀ ló tí mo pè wọ́n wọ́n làwọn ti wà ń bí. Àwọn èèyàn mi tí a ti jọ ń sásìpọ̀ nìyẹn so gbogbo ẹ̀yin olóyè mo kí yín o kábíyèsí o ẹ̀mí yín ó kú o alájàgbà àbọ̀dọ̀rọ̀ dájú lórí yín o ọlá ọrọ̀ tí ẹ bá wà nípò báyìí bí ọba sí owó ìyẹn máa ń jẹjẹkújẹ ni Ọlọ́run òun ló sì ní ọrọ̀ lọ́wọ́ yóò fi jí nkì yín o gbogbo ẹ̀yin olóyè pátá mú kí yín o àbọ̀ Ọlọ́run dájú lórí yín o ọwọ́ Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín yóò sì máa tọ́ yín sọ́nà ẹnikẹ́ni ò ní pàdé àgbákò lágbára Ọlọ́run bí wọ́n ṣe ń jí wọn gbé lọ́tún lósì Ọlọ́run ní gba àwọn ẹni bí wọn ni láti jí ẹnikẹ́ni gbé lágbára Ọlọ́run lónìí mo kí yín mo dúpẹ́ púpọ̀ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tẹ́ fún mi tí mo fi wá sọ fún yín pé mo ń bọ̀ wá mo fẹ́ wá kájọ sọ̀rọ̀ mo fẹ́ wá pípé níbi ayẹyẹ mi o ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọba aládé tí ó wá síbẹ̀ èyí ló gbé mi wá sí báyìí Ọlọ́run tí kìí ṣe nǹkan tí gbogbo ohun tí ẹ bá dáwọ́lé pátá àṣeyọrí lẹ́ẹ̀ma sí o ìlú yìí yóò túbà yóò túṣẹ o a ò ní rí ogun àìsàn nínú ìlú yìí ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa pátápátá o òkè yìí o ẹ kú ilé o ẹ ṣeun o. This is my invitation. Yes. Àdúpẹ́ ní ọwọ́ ọba kan ṣoṣo tí ò pé méjì. Ọlọ́run tí ń jẹ́ kábíyèsí ọba àwọn ọba òun ni ọba tí máa ń ṣọlá tí ọ̀sẹ̀ tó gbọ́dọ̀ bí léèrè. Bọ́ ọba yìí sì ṣe ilé ayé rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì fún ọ. Bíbí bá ṣẹlẹ̀ ó ń tọ̀ bí rẹ̀ léèrè. Gbolo tí ń bọ̀ gbolo ẹ̀mí rẹ̀ ti bọ̀. Bí eré báyìí ṣẹlẹ̀ rìsọ́ọ̀tì ìdánwò kò ṣe Ọlọ́run ò ṣe bí eré ní máa ń ṣe àsìkò pẹ́ lọ́wọ́ ẹ̀. Ọba àwọn ọba là ń pè é wọ́n ń pè lọ́ba àwọn ìjòyè àwọn tọ́kọ́ gbélé ayé lọ́wọ́ ní àwọn ọba àwọn ló fi àkókò sórí ilẹ̀ wọn ò ní rò ṣùgbọ́n wọ́n máa fi àwọn tó jẹ́ àròlé tí wọ́n máa bóun jẹ́ same orúkọ wọ́n máa jẹ́ ọba òun nìkan lọ́ba o ṣùgbọ́n ọba gbọ́dọ̀ mọ̀ pé òun gangan kọ́ ni ọba ayé gbọ́dọ̀ mọ̀ pé òun gangan kọ́ lọ́ba o ọba gangan kò ṣeé fi ojú rí báyìí báwo ni a mọ̀ rólé fún
àwọn báyìí ní ẹ̀yìn pé ká máa gbálẹ̀ bí ká máa tún bí ṣe ká máa ṣe àfọ̀mọ́ ààfin ọba nígbà tí ṣíṣe mi lọ́ba tó ẹ́ bọ́lọ̀ lọ́ba ààfin ọba kí ló jẹun bí tẹ́ wọ̀ yìí bí Yorùbá bá dọ̀bálẹ̀ yẹn bá kúnlẹ̀ kìí ṣèbí gangan ní kúnlẹ̀ ní dọ̀bálẹ̀ ọba tá a lè fojú kà ní ọba tá ò lè fojú rí máa dúpẹ́ o èmi dúpẹ́ pé ó fi mí sípò yìí ó kà mí yẹ pé kí wọ́n máa pè mí ní ọba orúkọ rẹ̀ kí wọ́n sì máa kí mi bí wọ́n sì ń kí o pé látara mi wọ́n máa kí o mo gbọ́dọ̀ sọ má bàa jẹ́ bí ìdílé ìbúgbé ní personation ìtumọ̀ ọba ọlọ́run ló sì ní ọlọ́run ló mú làákàyè wa ẹbí dúpẹ́ o ọlọ́run mú tí n bá ní zillion tongues nífìí ní ọlọ́run àmọ́ ẹ̀yìn lọ báyìí fẹ́ pàdé nítorí àsìkò àti kákan dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá sì lè dúpẹ́ tó torí àwọn míì fẹ́ lọ bò mí. Lẹ́yìn náà èmi fi àwọn ọba ìtọ́lọ̀ àwọn ọba sì sọ pé ká ṣe ká jẹ́ kí àwọn ọba mọ ipò wọn àwọn tí wọ́n ti ń tẹ̀ wọ́n rí tí wọ́n ti ń kó wọn sábẹ́ ká gba ọba kúrò nínú oko ẹrú tí wọ́n wà pé kí wọ́n máa sọ pé ọba jẹ bọ́ba bá ti jẹ wọ́n fi rìsíìtì ipò ojú olóògùn àbí rìsíìtì olóògùn lèèyàn fi máa lọ jọba àbí ṣé kí ni ẹkọ máa ṣé ifá ni ẹkọ máa dá kéèyàn tó jọba àbí ṣé nígbà wọn bá yàn ọ̀tán tí gómìnà bá yàn láyé àtijọ́ sì ní ẹ jagun ni kò sọ̀rọ̀ pé nígbà tí fọ́ tí Ọ̀rúnmìlà tí ò tí ní àwọn babaláwo tó ní káàkiri ta ní ọ̀yàn ọba fún mi ó ja ọmọ ọba máa wọ́n jọ jà ní tàbí kí wọ́n wó lógun kan lọ ebe wo Basọ̀run Gáà ṣé Ifá ní Basọ̀run Gáà fi yan gbogbo àwọn ọba tí ọ̀yàn ẹni tí ọba mọ̀ ta Yorùbá ẹni Ọlọ́run ọba aṣẹ àgbà ẹ̀mí àgbà ló gbé wọ èmi a máa padà sí tán ìpìlẹ̀ là á padà sí Olódùmarè lákọ́kọ́ òun ló tó sìn òun ló tó bọ Olódùmarè sọ fún wa pé ká máa bọ nǹkan míì so yìí tí ń jẹ́ pìlẹ̀ tí ń jẹ́ àbáláyé ìnẹ̀kọ́ lọ sọ́dọ̀ ta ni tààrà bóò lè yóò sọ pé ilé ìdọ́dọ̀ Olódùmarè tààrà àfi tí n bá gbọ́dọ̀ ẹ̀yàn kan débẹ̀ ebọ́ bàbá Ọlọ́run ní ìsìn sọ́ọ̀sọ̀ ẹ̀ mo fẹ́ pe Ọlọ́run o mo wá ẹjẹ́ ń lọ sọ́dọ̀ ẹ̀ kí n lọ sọ́dọ̀ Ògún àbọ́bàtálá kí n tó pè you are free àbí ta ni á bí níbi ẹrú ta ni kìí sọ Ọlọ́run ló fún un ní ẹ̀mí ẹ̀ ẹni tó fún ọ lẹ́mìí tó dá yé àtọ̀ òun nìkan ló tó sìn òun nìkan ló tó bọ̀ ìyẹn ò sì ní Olódùmarè ní kébì mú wálẹ̀ Yorùbá gbogbo ìdí a bá ti ń ṣe tẹ́lẹ̀ inú àìmọ̀ ni kí àwọn ọba kán mọ̀ pé Olódùmarè ní fi àwọn sípò ọba gbogbo pé babaláwo fẹ́ kì í mọ́lẹ̀ ó fẹ́ máa kì í wọnú ẹgbẹ́ ó fẹ́ máa jẹ ọ̀nà àti ṣe kíni ọ̀nà àti jẹun ní. àwọn ẹ̀ máa gbọ́ àwọn ọba míì ọba tí fọ́ ọba yẹn ìwọ tó yẹ pé Olúwo ló sọ di baálẹ̀ ńgbà tó dọba ṣé Ifá ní ẹ fi sọ dọba àbí èmi ni mo kọ lẹ́tà tí mo ní ẹ bá ń sọ di tí mo sọ fún gọ́ọ̀mẹ̀ntì níbi ẹ bá ń sọ di kíni ẹ bá ń sọ dọba
ta ni fáwọn mo sì máa yé wọ́n máa yẹ ọba tó gba promotion lábẹ́ níbí àbúrò àbá wọn láti wọ́n máa yẹ ọba promotion ọ̀dà àkódé báyìí bó ní promotion sí ní dé báyìí ní àbájẹ́ baálẹ̀ tẹ́lẹ̀ ní àsọdọ̀ wa promotion